báwo ni gbogbo ẹni tẹ́bi ń pa àtẹ̀yìn tẹ̀ ń jẹ àjẹbẹ́ńkùn ìjọba ẹ káre o ẹ kú gbìyànjú ẹ̀yin tẹ̀ ń donate náà a dúpẹ́ lọ́wọ́ yín o ẹ má wọ́rì kò hàn fowó aṣàsúnmọ́ wọ́n ti ń lò díẹ̀díẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kó ń jẹ kárí ìwọ ní jẹkújẹ fètò tó ń jẹ jíjẹ mọ wọn ara ẹ má jẹ àjẹfẹ̀yà wo ẹ̀yin tẹ́ wà ní Canada ní Europe ní gbogbo ẹ̀ tẹ́ ń fi hàn wá pé wọ́n tún ti gbóúnjẹ dé o ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín. Yeah, can you see this is a country? This is what we call food distribution. They don't want to. I don't even know who dropped it here, but we have. What we did was to have notify them through the social internet that we need food, and what they do, they ask for your address, they ask for your apartment number, and that is it. wọ́n ṣe tí ń fóúnjẹ láwa lójú látòkè òkun yẹn ti tó ẹ jẹ́ káwa náà máa shoot ká máa ṣe fídíò pé wò ó Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì fún wa ní kárọ̀tì wọ́n fún wa ní ìbẹ́pẹ wọ́n tún fún wa rice ike 3 aṣáàṣì máa dúpẹ́. Ọbaṣá sí ló ti kí wọ́n sí ẹ̀. How many house? Most start home. For building like this, 4 bread, most start home. How they want to take care? But kò kárí NEPA tún jáná. Since that day they told us to stay at home. The NEPA people don't give us light. Water people don't give us water. Mommy bought things to cook her soup. The next day, she opened the fridge. Everything was smelling. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Àwọn ọlọ́pàá náà, wọ́n tún ní ọlọ́pàá kan, ó ń tágẹ́ẹ̀tì. Òun fẹ́ tágẹ́ẹ̀tì ẹni tí kò gbọ́ràn sófin tí wọ́n mú pé kó má rìn kiri. Ó ṣe kí ni? Kólà, ó dàbọ̀ ọlọ́pàá ẹgbẹ́. Ṣé bó ṣe yẹ kó máa rí nìyẹn? Ẹ jọ̀ọ́. Àwọn tó rí wọn bá ti yí ẹ má kó wọn síbi iṣẹ́. Ààbò lọ ní ká dáàbò bo àwọn èèyàn kí kòrónà máa pa wọ́n. Kò ṣe pọ́n ní ká dáàbò kòrónà bò wọ́n. Ká wá mú ààbò ìbọn ká má dáàbò wọ́n. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí ìlú yìí kó ní mínì. Ọ̀nà ti fi kówó àwọn òṣìṣẹ́ tó ń tọ́jú oníkòrónà. Nítorí wọ́n kàn kó àìsàn yìí ní like 44 bí nǹkan kan ni wọ́n ní àbí 40 ni wọ́n ní ó ti kó àìsàn kòrónà náà àwọn tó ń ṣètọ́jú. Wọ́n gbé spíkà lọ síbi tó ti ń ṣètọ́jú àwọn aláìsàn táwọn dókítà ń fò sókè tó ń gbẹ́sẹ̀ wọ́n ń ja Chinese. Ẹ wá gbàgbé social distance ẹ wá ń kó eruku sókè tí ó jẹ́ pé àìsàn yìí tó bá wà lẹ́lẹ́bẹ̀ẹ́ ṣé tó tẹ̀ ń fò sókè ẹ̀ ń kó eruku sókè ẹ wá fi mú kó gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ tún máa fi tọ́jú àwọn èèyàn wọ́n dẹ̀ tún fowó kún owó iṣẹ́ yín lórí pé ẹ wà careful náà. ẹ ti rí yẹn ẹ rí bí yẹn ṣe lọ dádì wa Ganduje akẹ́yìn náà ẹ kó àfọ́mọ ènìyàn ṣe ṣùgbọ́n ṣé èdè Haúsá tẹ́ fi ń ṣe àlàyé fún àwọn èèyàn tó ní àbí kí ló ṣẹlẹ̀ ẹ wo báwọn èèyàn ṣe ṣùjọ tí wọ́n ní báàbù kòrónà tó pọ̀ tó yẹn báwo lẹ ṣe tẹ́rọ fi pọ̀ tó yẹn tó ń ṣerú campaign yẹn. wọ́n tún ní pé l'Àbújá pé àwọn kan ní ẹ má tọ́jú wa o àfọ ògùn kòrónà ẹ má tọ́jú wa fún kòrónà wọ́n wá fipá mọ́ àwọn yẹn ìwọ kíni ìwọ àti tani ò nígbà kíni a máa tọ́jú ẹ wò ó bó ṣe abẹ́rẹ́ lọ̀rọ̀ ẹ gbà a máa fún ẹ. kò yẹ kó rí báyẹn ó yẹ kó pọlọ gbogbo wa ti pé ẹbí ìlú Èkó rèé wọ́n tọ́jú àwọn èèyàn wọ́n gbádùn ẹ jọ̀ọ́ l'Àbújá ẹ̀yin náà ẹ cooperate náà ẹ jẹ́ tọ́jú yẹn máa gbádùn kò ṣáà ṣe Chinese làwọn tó tọ́jú èèyàn bíi tiyín ni wọ́n aláwọ̀ bíi tiyín ni wọ́n ẹ̀ẹ́dẹ̀ farabalẹ̀ fọlọ́run ẹ ti gbé ná àgbàdúrà kí gbogbo wa máa gbé ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ ti gbé ẹ jẹ́ kán tọ́jú yín ẹ jẹ́ kí làkàkà jọba yọ ẹ jọ̀ọ́
ẹ kó sì. ọ̀rọ̀ corona virus ìṣẹ̀ṣẹ̀rẹ̀ṣẹ̀ olúwayé ìmọ̀tọ́tọ̀ bọ́ọ̀lì àrùn náà. ẹ jọ̀ọ́ ẹ bá wa túbọ̀ mójútó apá Kano, Kaduna, àwọn apá abẹ yẹn ẹ jọ̀ọ́ túbọ̀ mójútó. Àìpẹ́ yìí la rí fídíò yẹn kan ó ṣan ọwọ́ ẹ̀ báyìí ó ṣan tán báyìí ó ṣan sínú kí ó dẹ̀ ṣe báyìí ó dẹ̀ gbé mu ó dẹ̀ ná tébù wọlé gbá corona mo gbé ẹ mu. Duro kuwar corona virus. Kuma duro kuwar corona virus. Kalaji mare kaisa. Corona virus duro kuwar. Kalaji mare kaisa. Ṣé Ayọ̀ nìyẹn àbí kí la máa pè é? Musa nìyẹn ó dé láti ìlú òyìnbó ó gbára ẹ̀ mọ́lé pé wò ó gẹ́gẹ́ bí òfin ìlú wa ẹ jẹ́ kémi náà ra lo 14 days káwo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Ó mọ̀ pé òun ò ní ṣùgbọ́n ó tẹ̀lé òfin ìlú. Táwa nìwọ tó jẹ́ pé Ọlọ́run tiẹ̀ wá yẹ ò travel lọ́bi kankan ra wà nínú ilé Ọlọ́run ṣe ẹ ò wá sanwó tán ò wá gbé mu ò wá ń gbá tébù ó ní kò sí corona mo ti mú ẹ. Kí ló ń jẹ́ corona? Èwo ló ń jẹ́ corona virus? Àìsàn tó ń kó gbogbo ayé lọ́kàn so. Tó ń pọ̀ mọ́lé bàbá o. Ju gbogbo ẹ lọ ẹ̀gbọ́n bọ̀dá Trump wọ́n sọ pé nípa ìmọ̀ ìjìnlẹ̀ ní ìlú Amẹ́ríkà ó ti fi hàn pé wò ó tó o bá wà nínú oòrùn corona ò lè pẹ́ tó máa fi kú lára ẹ̀ tó wọ́n ní ẹ máa yá àrùn lọ.